Aishat Raji, Shotumba, Mrs. Debunk. Shotumba, ọmọye fídíò tó ti wà online, táwọn èèyàn ti ń confirm bí wà tó sì ṣe fẹ́ra yín. Ọmọye fídíò tó ti wà online, táwọn èèyàn ń confirm bí wà tí Toymas ṣe fẹ́ra yín ní industry. Ẹ máa debunk nǹkan tí ò ṣe debunk. Ṣé torí fídíò tí mo ṣe online lọ́jọ́ wo? Wá dúró àwọn èèyàn tó ti bọ́ síta fún ẹ. Wá dúró àwọn èèyàn tó ti bọ́ síta fún ẹ. Ẹ ṣe nǹkan tẹ́ ẹ̀ nílé ẹ ṣe nǹkan tẹ́ ẹ̀ mọ̀ pé tó bá dọjọ́ iwájú tó bá di kàsàrà mi ò lè dúró sọ. Kí lẹ̀ ń ṣe fún? Kí lẹ̀ ń ṣe fún? You should do something you know you can say you did it anywhere. Ẹ ṣe nǹkan àwa bọ́ọ̀sì sí kàtàlà tán ẹ wá máa yọwọ́ yín kúrò mi ò mọ̀. I still ask this question, I will still ask it now. Aishat Raji, kí ló sọ fún Toymas tó fi wá 8 Austin tó level tó fi 8 ẹ̀ dédé bí pé wọ́n tún. Ẹ̀yin èèyàn wa, òṣèrékùnrin yìí ó ti tú àṣírí arábìnrin tí a mọ̀ sí Aishat Raji bí arábìnrin ọ̀hún bí ó ṣe sọ wípé òun ò fẹ́ Austin Emmanuel rí. Àwọn èèyàn ti wá jáde láti máa sọ wípé irọ́ ló ń pa. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí bí gbogbo rẹ̀ bí ó ṣe lọ. Ṣe mítìn lé lórí gbogbo iṣẹ́ ṣó máa yé àwọn tó bàjẹ́ ṣá Aishat Raji. Ṣó máa yé àwọn tó bàjẹ́? Ṣó máa yé àwọn producers tó bàjẹ́? Ṣó máa yé àwọn ògo tí wọ́n bá ti di stars tó ti bàjẹ́ nítorí wípé Austin sọ pé òun ò ṣe mọ́? Ṣé dandan ni èèyàn sọ pé òun ò ṣe mọ́ ọjọ́ òun gbà ló tún dogun? If you are not benefiting good from Austin Emmanuel, báwo ló ṣe máa ká ẹ lára? Tọkùnrin ò bá wúlò nílé ayé obìnrin, tọkùnrin yẹn bá ní òun fi obìnrin yẹn lẹ̀, kò ní tara débi pé yóò bẹ̀bẹ̀. Kò ní wá bá ọkùnrin yẹn jẹ́ online because that man does not mean anything to him. Tó bá sọ̀rọ̀ ọkọ àníyàn fílẹ̀. Ṣùgbọ́n tó bá ti róbìnrin tó ń wá sórí tó wá sọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ kiri ọkọ ìbọn máa ti fi mílẹ̀ bọ̀bọ̀ òṣì yẹn èébú bẹ̀rẹ̀ ní kẹ́ mọ̀ pé bọ̀bọ̀ yẹn is a responsible man. Tí obìnrin bá ti ń ba ọkùnrin tó fi ilẹ̀ jẹ́ bọ̀bọ̀ yẹn is a responsible man. That is how I know a responsible man. Ṣùgbọ́n tóbìnrin bá ti fi ọkùnrin lẹ̀ tó ń bèrè tó ní my feeling you wo that one that is gone. So that is gone. Ẹ wo bọ̀bọ̀ yẹn dáadáa kò ṣe dáadáa tó. Torí kò fẹ́ rántí anything nípa ẹ̀. Kí ló dé? Ìmọ̀lẹ̀ báyé jẹ́ dé. Tí n bá ní máa play video lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn èèyàn ti mú wá, ó máa yẹ dúró àwọn èèyàn tó ti ṣe video fún ẹ. Mo ní o bọ́ síta sọ pé o fẹ́ Emmanuel. O nídìí kó báyé èèyàn kan jẹ́ nítorí pé o fẹ́ star. Wọ́n sọ̀rọ̀ bí wà tìtẹ̀lẹ́ ṣe close now. Ìwọ ta ló mọ̀ bóyá gan ìwọ gan àárín Austin àti Emmanuel. Ta ló mọ̀ bóyá ìwọ ìgan náà ló darí wọn rú. Who knows? Who knows? Tó fi di wípé ọ̀rẹ́ méjì tó yẹ pé 5 and 6 ni wọ́n. Ìkan dẹ̀ blow dẹ̀ neglect kejì just like that. Àfi bí pé kò ní human feelings. Àfi bí pé kò ní human feelings. Bí o tiẹ̀ ṣe dáadáa fún ẹ rántí bó tiẹ̀ jẹ́ burúkú ló ṣe fún at the end of the day rọ wọn dáadáa tẹ́ jíjọ ṣe fúnra yín. Ìtẹ̀lẹ̀ ìwọ ni mò ń bá wí. Ìtẹ̀lẹ̀ ìwọ ni mò ń bá wí. Ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ wọ́n ń bọ́ síta tẹ́ ń bú Austin Emmanuel. Mo ṣàdúrà kan fún yín lọ́jọ́ wo. Ìṣòro tó dé bá Austin Emmanuel ní industry kò ní dé bá yín. Bọ́ọ̀ ìkan tiẹ̀ wá tó bẹ̀rẹ̀ sí máa sọ fún sí mi ni pé àsìkò ẹ ti lọ. Mo wo bọ́ọ̀ yẹn báyìí mo dẹ̀ mírí. Mo mírí. Àìjọ ẹ̀kọ́ social media ló sọ yẹ yín dídẹ̀rọ. Ṣé ẹ mọ̀ pọ̀ bá president àwọn marketer láyé tí wọ́n lọ́tọ̀ ni they determine your growth. Tó mọ yá àwọn èèyàn tí marketer ti bàjẹ́ lórí fídíò tí mo ṣe fún Aisha àti Austin tí mo kọ́kọ́ ṣe my previous post ṣó mọ yá àwọn producer tó wá sórí comment section mi tí wọ́n sọ pé ayé wọn rún. Do you know how many people that have come to my comment section telling me the same thing happened to me? The same thing happened to me. The same thing happened to me. Imagine me coming to bring those people online to talk about it. Àwọn marketer àrùn ayé èèyàn gan. God bless social media for coming to liberate all the stars. For coming to free all the stars in the bondage of the marketers. Lẹ́yìn ọmọ kéékèèké kan wá dúró, ẹ sọ̀rọ̀ yín di adviser, ẹ fẹ́ máa advise Austin Emmanuel. Ìtẹ̀lẹ̀ ro now ro kò rí bẹ́ẹ̀ kò sí Austin Emmanuel ṣe fún ẹ tó ro bẹ́ẹ̀ sì jẹjọ́ bẹ̀rẹ̀. Think about it. Ayé ò lọ bẹ́ẹ̀ o.
bó ṣe búburú fún ẹgbẹ́ yìí wọ gbogbo ire tó ti ṣe fún ẹ. People are now coming to come online that they are disappointed. Tó bá sọ pé o fẹ́ fi èèyàn lẹ̀ wọ́n ní kò ń ṣerú Austin Emmanuel ló jẹ́ kó fi lẹ̀. Look at that. Àwọn tẹ́jọ wà ní industry wá dúró wọn tán sọ̀rọ̀ ẹ̀ wọ́n nítorí pé ó gbìyànjú fún ẹ tó pọ̀. Then Austin Emmanuel mo sọnù fídíò tí mo kọ́kọ́ ṣe. Overlook it. Ìyẹn ti lọ. We've heard the stories. I've said it in my previous video. Kó àwọn èèyàn jọ normal. Do your video, put it on YouTube. Tó bá máa fi ṣe mẹ́rin márùn-ún mẹ́fà dórí mẹ́jọ ìkan á blow ṣá tí ó tún polongo ẹ̀ padà síta. Ìkan máa blow ṣá. And you don't need to use stars. Lọ sórí YouTube, you will see 2 million views, 3 million views. Gbogbo àwọn tó ṣe fíìmù yẹn wọn star anything kò sí anybody tó mọ̀ ya wọn. But producer make millions of money. You have the face to sell market back. Please don't relent and forget the past. Move on. I pray God Almighty will lift you up again in the mighty name of Jesus. Amen. I still remain God's own son. Till I come your way next time, I say peace out.